Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkọ́ ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ Ẹtì, ọjọ́ 17 oṣù kẹwàá ọdún 2025. Àkòrí: ìgbàgbọ́ àti ìdáríjì, kọ́kọ́rọ́ fún ìdáhùn àdúrà. Ìwé orin, orin 402. Fẹ́ ẹnìkejì rẹ. Ẹ̀kọ́ àkọ́sórí: nígbà tí ẹ̀yin bá sì ń dúró gbàdúrà, ẹ dáríjì bẹ́yìn bá ní ohunkohun sí ẹnikẹ́ni, kí bàbá yín tí ń bẹ ní ọ̀run bá lè dárí ẹ̀ṣẹ̀ yín jì yín pẹ̀lú. Ìwé ìhìnrere Máàkù, orí 11, ẹsẹ̀ 25. Bíbélì kíkà: ìwé ìhìnrere Máàkù, orí 11, ẹsẹ̀ 20 dé ẹsẹ̀ 26. Bí wọ́n sì ń kọjá lọ ní òwúrọ̀, wọ́n rí igi ọpọtọ náà gbẹ ti gbòǹgbò. Peteru sì wá rántí, ó wí fún un pé, Rabbi, wo bí igi ọpọtọ tí ìwọ fi bú ti gbẹ. Jesu dáhùn, ó sì wí fún wọn pé, ẹ ní ìgbàgbọ́ sí Ọlọ́run. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tó bá wí fún òkè yìí pé, ṣídìí kí ó bọ́ sínú òkun, tí kò bá ṣiyèméjì ní ọkàn rẹ̀, ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣẹ, yóò rí bẹ́ẹ̀ fún un. Nítorí náà, mo wí fún yín, ohunkohun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà, ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà náà, yóò sì rí bẹ́ẹ̀ fún yín. Nígbà tí ẹ̀yin bá sì dúró ń gbàdúrà, ẹ dáríjì bẹ́yìn bá ní ohunkohun sí ẹnikẹ́ni, kí bàbá yín tí ń bẹ ní ọ̀run bá lè dárí ẹ̀ṣẹ̀ yín jì yín pẹ̀lú. Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá dáríjì, bàbá yín tí ń bẹ ní ọ̀run kì yóò sì dárí ẹ̀ṣẹ̀ yín jì yín. Ẹ̀kọ́ tó wà nínú igi ọ̀pọ̀tọ́ tó ti gbẹ fi ọlá, àṣẹ àti agbára tó wà nínú ọ̀rọ̀ Jesu Kristi hàn kedere. Ó ya Peteru lẹ́nu pé igi náà yára gbẹ, ṣùgbọ́n Jesu tọ́ka sí agbára ìgbàgbọ́ nínú Ọlọ́run, èyí tó mú kí ohun tí kò lè ṣeé ṣe. Ìgbàgbọ́ tòótọ́ kò sinmi nínú agbára wa bí kò ṣe nínú agbára Ọlọ́run. Nígbà tí a bá ń gbàdúrà nínú ìgbàgbọ́ láì ṣe iyèméjì, a lè gbẹ́kẹ̀lé pé Ọlọ́run yóò mú ìfẹ́ rẹ̀ ṣẹ nínú ayé wa. Ìwé Hébérù, orí 11, ẹsẹ̀ 1. Jésù tún so àdúrà pọ̀ mọ́ ìdáríjì. Ìgbàgbọ́ wa kò ní pé ṣe bí ọkàn wa bá kún fún ìkorò tàbí àìdáríjì. Ọlọ́run fẹ́ kí a dáríjì àwọn ẹlòmíràn lọ́fẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ó ti dáríjì wá. Ìwé ìhìnrere Mátíù, orí 6, ẹsẹ̀ 14 dé ẹsẹ̀ 15. Dídi ìkùnsínú mú lè dí àdúrà wa lọ́wọ́, kí ó sì dí ìdàpọ̀ wa pẹ̀lú Ọlọ́run lọ́wọ́. Ìdáríjì ń pa ọkàn wa mọ́ àti ṣí ọ̀nà fún àwọn ìbùkún Ọlọ́run. Nítorí náà, ìgbàgbọ́ àti ìdáríjì gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ ní ìgbésí ayé onígbàgbọ́. Ìgbàgbọ́ á máa gbé àwọn òkè ńlá lákòókò tí ìdáríjì jẹ́ kí ọkàn wa di mímọ́ ní ojú Ọlọ́run. Tí a bá fẹ́ àwọn àdúrà ìdáhùn àti láti rìn ní pẹ̀kípẹ̀kí pẹ̀lú Olúwa, a gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ láti gbẹ́kẹ̀lé rẹ̀ pátápátá àti tú àwọn tó ti ṣẹ̀ wá sílẹ̀. Irú ìgbésí ayé tí ó wu Ọlọ́run ni èyí, tí ó sì fi jíjẹ́ ọmọ ẹ̀yìn tòótọ́ hàn. Ẹ̀kọ́ àmúrelé: ìdáhùn àdúrà ń bèrè ìgbàgbọ́ nínú Ọlọ́run àti ọkàn ìdáríjì. Àdúrà: Olúwa, mú ìgbàgbọ́ mi pọ̀ sí, kí o fún mi ní ọkàn ìdáríjì, kí èmi kí ó lè ní ìdáhùn sí gbogbo àdúrà mi. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.